Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.
lẹ̀. Ṣé bí mẹ́jọ làgbàjọ ètí ń bẹ lápá ọ̀tún? Ṣé bí mẹ́jọ làgbàjọ ètí ń bẹ lósì ọ̀ọ́ni? Àgbà ìjòyè di mẹ́rìndínlógún tí ń bá Olúfẹ̀ gbìmọ̀ràn. Èmi tí wọ́n nílẹ̀ Ifẹ̀ Òde lágbo. Ó di ilé ìhàn rẹ̀ tójú wọn sí mọ́ wáyé. Ọmọ aṣòwò ọmọ arábájá owó rẹ̀ mọ́. Aṣòwò lójú ọmọ bá ní jẹ́ ṣòwò. Bọ̀rọ̀bọ̀ nílà nínú jẹ́ ọmọ aṣòwò. Ẹ̀lẹ́ o, ọmọ ajíbówó tí wọ́n lò múlẹ̀ lọ́lẹ̀. Ọmọ olówó ìṣẹ̀ǹbáyé kówó sílẹ̀ ó tó wòde. Orí àgàndún ilé bàbá tó bí yín lọ́mọ. Àbújẹ́ni onífẹ̀ẹ́ òní. Ọmọ aládé nífẹ̀ẹ́ òye lágbo. Mo kì í mo kì í ẹ̀yin ọmọ akábọ̀ owó rẹ̀ mọ́. Ẹ̀rù jẹ̀jẹ̀ nífẹ̀ẹ́ òní. Ẹ fi gbáńlá wo owó mi kò mí. Bàǹtà kan tó nànà. Nímúlẹ̀ Olúfẹ̀ wù mí ní tèmi. Oògùn ojoojúmọ́ ìnímúlẹ̀ wọ́n tún mí lọ. Tòóró mi alẹ́ ibẹ̀. Òtòóró mi alẹ́ ibẹ̀. Inú ọmọ awo pé kìá rárá. Ọmọ olódò kan ọ̀tàràrà. Ọmọ olódò kan òtéréré. Ọmọ odò tó ṣàn wéréke. Tó dẹ́yìn ìkùnlé àfilẹ̀ tó dàbàṣà. Àpò ìtẹ́ni Olúfẹ̀ àbúrè. Aṣákẹ́kẹ́ ò gbọ́dọ̀ bu mú. Abàbàjà ò gbọ́dọ̀ bu ẹsẹ̀. Ṣègèdè onísọ̀bọ̀rọ̀ inú òun mi odò náà gbẹ. Sọ̀bọ̀rọ̀ ojú mi wù mí ọmọọba tí ò ní kọ̀là. Lọ́jọ́ tí Olúfẹ̀ ń lọ sáàfin Ọ̀yọ́ ilé ilẹ̀kùn mẹ́rìndínlógún lolúfẹ̀ kan ó jàre. Kọ́kọ́rọ́ idẹ ni wọ́n mú ṣe gbogbo rẹ̀. Wọ́n á kọ ẹ̀jọ́ inú, wọ́n á kọ ẹ̀jọ́ ẹ̀yìn. Wọ́n á kọ ẹ̀jọ́ ẹ̀yìn, wọ́n á ṣe ọ̀dẹ̀dẹ̀ pírímù. Mo ń kó ló, mo ti ṣe ọ̀rọ̀ sáyé. Mo bùtú owó, mo bùtú ọmọ, mo sọmọ wàrà lẹ́yìn ọrùn. Ọmọ olówó ìṣẹ̀ǹbáyé kówó sílẹ̀ ojú gbòde. Orí àgbàdo nílé bàbá tó bí yín lọ́mọ, ọmọ Oòduà. Ṣé bẹ́ẹ̀ mọ̀ bá dìé ẹlẹ́sẹ̀ márùn-ún ló ṣe Yorùbá sáyé níjọ́ tí omi bòde àgbáyé jẹ́. Tó ṣe wípé gbogbo ilẹ̀ ló jẹ́ kìkì omi. Ọmọ aládé owó, ọmọ akábọ̀ owó rẹ̀ mọ́, ọmọ Ifẹ̀ Òye lágbo. Odò ẹ̀sìn mìíràn ń fẹ́ nífẹ̀ Òtólú. Odò tí mo rè mí lọ rè jẹ́jẹ́ fún níjọ́ ọjọ́ kìíní. Ilé Ifẹ̀ irú àwọn akọni ní í ṣe. Ifẹ̀ Òye lágbo dúró bí orírun Yorùbá, ọmọ aṣòwò. Next, Chairman House Committee on Youth and Sports, Honorable Adeda Bola Richard Kasumu. Of course, Honorable Prince Yusuf. That's all. Honorable Justice O.O. Olatunji Milord, Okiyo, the Deputy Chief Registrar, Honorable O.A. Ogun, tí wọ́n ti wà ní ilé ìwọ̀n nílẹ̀ wa rí, àti Barrister Káyọ̀dé Ọlámíran Ògúnlákí o, Akínkàwọ̀. Afọyẹsẹwẹrẹ erùpọ̀ ẹkùnpẹ nínú ọsàn sùọ bàbá aṣayẹmọ àṣọ okiamẹ ẹkù. Distinguished ladies and gentlemen, we announce to you the arrival of Chief Mike Odeli, the Oloroku of Warri Kingdom. Also, a prince from Warri Kingdom, Prince Yemi Pius Emiko, a senior management staff retired of Chevron Nigeria Limited. Welcome you. Distinguished ladies and gentlemen, once more, we appreciate your presence. Thank you. Who are you? Tell us, we need to know you. Okay. Thank you, Honorable Barrister Oki David Eyitemi. Thank you very much. All right, welcome in once again.
first, the Olu of Mori Kingdom. Welcoming all our people from Ishakiri. Ishakiri Dede Mukiano, Akabo. Welcome to Yorubaland, welcome to Ibadan. Welcome to your state. Ṣé pé ọ̀kan náà ní gbogbo wa? Ǹjẹ́ ẹ máa tí mò ń rí ní the beauty of traditions? Fantastic. Bẹ́ẹ̀ni, ẹwà àṣà àti ìṣe Yorùbá ń bẹ níbi tá a wà yìí. Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ ẹ̀ rí nǹkan ṣebí tẹ́ ẹ jókòó tì lánàá àtàwọn ni. Dàbídì Ọláyíwọlá Ìgbò Àtàndá Ìgbò ọwọ́ àkàlẹ̀. Ọ̀nìrìṣà Ọ̀jájá kejì wọ́n wà ń kalẹ̀. Olú tí wọ́n rí wọ́n wà ń kalẹ̀. Àṣà wà ń kọ́ lura wọn ojú kan náà ni wọ́n wà ń tọ̀. Àwọn dúpẹ́ o. Yes, I think. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.